Gbogbo àwọn tó bá ṣe dáadáa tí wọ́n dáyé sí dáadáa ni tí wọ́n bá yọ Ọlọ́run. ولا عدوان إلا على الظالمين. حمده تعالى. Kọ̀sẹ́ni tá a máa dúpẹ́ fún, kọ̀sẹ́ni tá a máa yìnbí bá sọ náà ọmọ ọba àlékè ọlá. وأذكره واستعين به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. Kọ̀sẹ́ni tá a máa dúpẹ́ fún, kọ̀sẹ́ni tá a máa yìn, kọ̀sẹ́ni tá a máa wá sọ lọ́dọ̀ rẹ̀. Níbi gbogbo aburú tí ń bẹ lẹ́mìí wa, níbi gbogbo aburú tí ń bẹ ní sí ọwọ́ wa tó ju Ọlọ́run ọmọ ọba àlékè ọlá lọ. ما يعد الله فهو المعتد. Torí ẹni Ọlọ́run bá fi mọ̀nà, òun náà ni ó mọ̀nà. وما يضلل فلا هادي له. Ẹnìkan ò ní sọnù láyé àfẹ́ni Ọlọ́run bá sọnù, ẹni Ọlọ́run bá wá sọnù kò sẹ́nìkan tó lè fi mọ̀nà lẹ́yìn Ọlọ́run ọba náà. أشهد أن لا إله إلا الله. Ẹ tún máa jáde pé kò sẹ́nìkan lẹ́yìn Ọlọ́run ọba àlékè ọlá tó ju Ọlọ́run ọba náà lọ. وحده لا شريك له. Ọba kan ṣoṣo tí ò ṣorogún fún un nínú ọlá rẹ̀ ní lókè ni àbí nílẹ̀ ni. له الحمد. له الحمد في الآخرة والأولى. Ọlọ́run ọba ló lọ pẹ́ àtọ́pẹ́ àkọ́kọ́ tá ń bẹ láyé àtijọ́ abákò láyé tá a bára wa láti kíámà kò sẹ́nìkan tó lọ pẹ́ rẹ̀ bí ìbá sọ Ọlọ́run ọba náà. وأشهد أن سيدنا ومولانا وحبيبنا محمد عبد الله بن عبد الله. Ẹ máa jáde pé Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ìtọ́lọ́run rán sí gbogbo ayé. سيدنا محمد صلى الله عليه وسلم. Aṣíwájú wa Ànábì wa Muhammad kíkẹ́ Ọlọ́run ọba máa bá. المبعوث رحمة وسلامة على عباد الله. Ẹni tí Ọlọ́run bá gbé dìde ní ìkẹ́ kìí ṣe kẹ́nìkan lọ́rọ̀ bí Ànábì wa Muhammad yìí fún ó tún gbé fún ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà fún gbogbo ayé. إمام رسول الله وأشرف الأنبياء الله. Aṣíwájú gbogbo àwọn Ànábì Ọlọ́run pátápátá ẹni tó ní jù nínú gbogbo òjíṣẹ́ Ọlọ́run ọba pátápátá Ànábì wa Muhammad ni. نبي جاء الكون للوقوف نار الأرض التي بعمت واستمرت بين الناس. Ànábì tí Ọlọ́run wá sáyé Ànábì tí Ọlọ́run wá sáyé òsíntọ́lọ́ torí ẹ̀wọ̀n wá sáyé torí àlàáfíà ni torí ìpèpè àlàáfíà àtúbọ̀kànbalẹ̀. Allah a envoyé le prophète Mohammed sallallahu alayhi wa sallam pour toute l'humanité, rien que pour la paix et protéger la paix. نبي بعث من أجل نصر الأمن وإفشاء السلام. Ànábì tí Ọlọ́run gbé dìde ní tìtorí kọ́ wá fún ọ làkà. Ànábì tí Ọlọ́run gbé dìde ní tìtorí kọ́ wá fún ọ ìkànbalẹ̀ káàlà ní gbogbo èèyàn láyé. Allah a envoyé Mohammed, rien que pour distribuer la paix, pour prôner la paix, pour partager la paix dans les cœurs des êtres humains. إفشاء السلام بين الناس وقال في حديث الشريف. L'Ànábì fi sọ báyìí látòrí àlàáfíà kọ́ máa fún àlàáfíà ká l'Ànábì fi sọ báyìí náà dí ìsìrì alápàlẹ́ pé. Mohammed sallallahu alayhi wa sallam dit à propos de la paix que. عن عبد الله بن سلام. Látọ̀dọ̀ Abdullahi ọmọ Sàlámì. عن النبي صلى الله عليه وسلم. Pípẹ́ Ànábì wa Muhammad sọ báyìí pé. قال أيها الناس. Mo kí ẹ̀yin èèyàn. J'appelle les hommes. افشوا السلام. Ẹ máa fọ́ ọ̀làká láàrin ara yín. Distribuer la paix. وأطعموا الطعام. Ẹ máa fún àwọn tí ó bá ní ẹ máa fún wọn lóúnjẹ ẹ máa san oúnjẹ. Donnez la nourriture aux nécessités. وصلوا بالليل والناس نيام. Bọ́ba di lóru ẹdílé ẹkírun ẹ̀yàn náfìlà fọ́lọ́run. Bẹ́ẹ̀ bá kítọ̀ sọ́tẹ̀ ẹ̀ tún máa kítọ̀ ru. Nígbà táwọn èèyàn ti sùn. Réveillez-vous dans la nuit, priez, faites des nawafil dans la journée aussi, priez la paix et faites des prières.
تدخل الجنة بالسلام. Ànábì ní bẹ́ẹ̀ bá ṣe dúdú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ fún yín ẹ wọ àlìjánnà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. Ce que nous venons de dire, le prophète ici nous a complété cela, vous allez entrer au paradis. اللهم صل وسلم Ọlọ́run bá wa ṣèkẹ́ sí ìkẹ́. Allah a pris pour notre source des prophètes. على النبي الأمي Fún Ànábì wa Muhammad, Ànábì tí ó máa kọ tí ó máa kà tó sì kọ dodo ayé ń kéwu. وصحابته وتابعين Àtòwọn àtàwọn aráalé rẹ̀ àtòwọn àtàwọn sàábé rẹ̀. إلى يوم يرث الله. Ọlọ́run jẹ́ Le prophète leur a pas dit sur le jugement. فيا أمة الإسلام mo kẹ́ ẹ̀yin mùsùlùmí láyé. Pour les musulmans. والإيمان Mo kẹ́ ẹ̀yin ọmọ ìyá àgbàdo. Ṣiṣẹ́ ìrànlọ́wọ́ yìí ni ẹ kó wo yín wá. J'ai pas besoin de votre fortune. وما أريد أن يطعموني Bẹ́ẹ̀ bá ṣe ń jẹ tán níjó ń di ọlọ́dọ̀ yín kẹ́ wá fìdí mi Ọlọ́run. J'ai pas besoin de la nourriture. إن الله هو الرزاق ذو القوة. Tọ́lá tó owó yín àtóúnjẹ yín kò sẹ́nìkan tí ń pèsè fún yín èmi Ọlọ́run ọba ní ń pèsè ẹ̀. Yìí nídìí ẹ̀ lọ́dọ̀ yín ìjọsìn nìkan mo nídìí lọ́dọ̀ yín. Riche par excellence. فالجواب Èsì lórí ìbéèrè yìí على هذا السؤال lórí ìbéèrè pé kí lọ́lọ́run torí ẹ̀ dá wa sáyé. Pourquoi Allah nous a créés? أن الناس في عصر حياة الدنيا Àwọn ọmọ ènìyàn láyé tá a wà yìí أصناف متعددة. àwọn ọmọ èèyàn oníranran la pín sí láyé tá a wà yìí adélé ayé abára wa lóníranran ni. Nous les hommes, nous avons été créés par tribus, par des races. Nous sommes retrouvés dans ce monde différemment. صنف يعني يفتئرون àwọn apá kan bẹ nínú àwọn èèyàn tó ṣe pé bí àwọn dáyé wọn máa ṣe fáàrí ni kí ni wọn fẹ́ fi ṣe fáàrí. يعني بأعصابهم wọn máa ṣe fáàrí pẹ̀lú ẹbí wọn máa ṣe fáàrí pẹ̀lú ará wọn máa ṣe fáàrí pẹ̀lú pé wọn lówó. وآبائهم wọ́n máa ṣe fáàrí pẹ̀lú bàbá wọn àwọn ọmọ ẹni tí mo jẹ́ láyé ni. وصنف أخرى àwọn kan bẹ كانوا أغنياء olówó ni wọn. أغنياء في بلاد wọ́n lówó láàrin ìlú wọn lówó láàrin ayé. فأصبحوا يتعلقون ويتكبرون على الفقراء pẹ̀lú owó tí wọ́n ní pẹ̀lú agbára tí wọ́n ní wọ́n wá jẹ gàba wọ́n máa jẹ àwọn tí ò lówó tó wọn wọn máa jẹ wọ́n yí àwọn a máa ra wọn láre. Des qualités de personnes, il y en a qui s'inventent par les familles. Il y en a aussi qui s'inventent par les richesses. وصنف كانوا أكامة àwọn kan bẹ tọ́jà sí pé ورؤساء àwọn ẹ̀wọ̀n فوق الأرض orí ilẹ̀ yìí náà lọ́lọ́ ń dá wọn sí àwọn àpé kẹta nù. وله حق وله حق أن تعيشين وتملكوا وما إلى ذلك. pẹ̀lú pé wọ́n jẹ́ alágbára wọn jẹ́ olówó wọ́n jẹ́ alágbára wọn jọba kò sí tí wọ́n lè ṣe láyé wọ́n du agbára lórí àwọn èèyàn wọ́n ti àwọn èèyàn mọ́lẹ̀ bó ti wù wọ́n. Il y a beaucoup de personnes qui s'inventent avec l'intelligence. Il y en a qui sont des juristes. Ils se disent que tout ce qu'ils font, ils ont la possibilité, ils ont le pouvoir de le faire. Donc le chef a parlé de trois catégories de personnes. Ceux qui s'inventent avec les familles, il y en a qui s'inventent avec les richesses, et il y a d'autres qui s'inventent aussi avec le droit, c'est-à-dire les juges. من هنا látara báyìí دابت الزنا والبغضاء látara báyìí kí wọ́n máa jẹ gàba بين الناس. lọ́ba di pé wàhálà bẹ̀rẹ̀ láàrin èèyàn ìbínú bẹ̀rẹ̀ láàrin àwọn èèyàn ìyéètì ara ẹni bẹ̀rẹ̀ láàrin àwọn èèyàn wọn ò gbá tara wọn mọ́. بين الناس بعاصر أسباب pẹ̀lú àwọn ìdíta kàkálẹ̀ yìí ó di pé wàhálà bẹ̀rẹ̀ ètò ẹ̀dí bẹ̀rẹ̀ láàrin àwọn èèyàn. Le fait qu'il y a des divisions entre les gens, ceux qui s'inventent avec les familles, ceux qui s'inventent avec la richesse et ceux qui s'inventent avec le droit, c'est-à-dire les juges, il y a eu maintenant beaucoup de diversions et il y a beaucoup de problèmes. فأصبحوا يفقدان الأمن والسلامة. lọ́bẹ̀ngbẹ̀ ó di pé wàhálà bẹ̀rẹ̀ tó di pé ẹ̀tanú bẹ̀rẹ̀ tó di pé èyí ara ẹni bẹ̀rẹ̀ lọ́ba di pé ìfọkànbalẹ̀ tọ́lọ̀ nítorí ẹ̀ pèpè tá ànábì torí ẹ̀ wáyé ọba kúrò láàrin àwọn ọmọ èèyàn. À travers cela, la propagande du prophète Mohammed sallallahu alayhi wa sallam, c'est-à-dire la paix, à partir du moment où les gens sont en train de se créer, il y a eu maintenant beaucoup de problèmes sur la terre. La paix a commencé à disparaître parmi les hommes. من هنا látara báyìí جاء الإسلام islam wá dé bí wọ́n ti ń lo ayé bàbá mi yẹn ti ń lo ayé bọ̀ ní islam bá dé. به وعبادته التي هي الواحدة لإلا المساكن الناس جميعا. ọlọ́run wá rí i pé báyìí láyé rí
lọ́ba jẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́ba gbé dìde ní Islam bá dé nínú àdìọ́kẹ́ Islam nínú ìjọsìn Islam lọ́jà sí òun náà lọ́nà kan ṣoṣo tá a lè rí gbà fún solution lórí gbogbo wàhálà yìí. À travers cela, comme il y a eu beaucoup d'émergences, Allah a bien voulu faire venir le prophète Mohammed sallallahu alayhi wa sallam pour venir protéger la paix. قال تعالى ọlọ́run bọ́ bá àlékè ọlọ́run sọ báyìí nínú Al-Qur'an. واعتصموا بعبد الله جميعا ولا تفرقوا. ọlọ́ni ẹgbẹ́ okun ọlọ́run bá mú okùn kan ṣoṣo tó di gbogbo yín pọ̀ ẹja mú ẹ má yà pọ̀ ẹnu sí rárá yín. Allah dit dans le Coran, rassemblez-vous, tenez bien le cordon d'Allah, ne vous dispersez pas. واذكروا بنعمة الله عليكم. ẹran ti dẹ̀rọ ọlọ́run ọba tẹ̀mí ọlọ́run ọba ṣe yé yín lórí. Rappelez-vous de la miséricorde d'Allah qui est sur vous. إذ كنتم أعداء فألف بين قلوبكم. ìjọ tẹ ẹ ti wà kí Islam ó tó dé tẹ wà láàrin ọ̀tá láàrin ara yín tẹ wà láàrin tẹ̀m̀bẹ̀lẹ̀kún láàrin ara yín tẹ wà láàrin ìjọ̀gá ìṣe wàhálà láàrin ara yín kó tó di pé mi ọlọ́run ọba dúró àwọn tó yín pọ̀. وأزدادتم بنعمتي وأنا. mo wá sọ yín dẹ ọmọ ìyá mo sọ yín dẹ ọ̀kan ṣoṣo nínú Islam. وكنتم على شفا حفرة من النار. iná ń jó yín ẹ̀sìn mọ̀ pé iná ń jó yín látara tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀tẹ̀ ń ṣe láàrin ara yín. èmi ọlọ́run ọba ni mo yọ yín kúrò nínú wàhálà náà. bẹ́ẹ̀ni ọlọ́run ọba ó ti máa ṣàlàyé àwọn ààyè mi ọlọ́run ọba fún yín ní kẹ́lẹ́ jẹ́ni tí ó ro túrọ̀ àná kẹ́rẹ́ jẹ́ni tí ó ronú jẹ̀ta kẹ́rùn òní kẹ́lẹ́ fi ṣe tọ́lá. Rappelez-vous, bien sûr, que Allah, il nous aime tellement, c'est pour ça qu'il a fait venir le prophète Mohammed sallallahu alayhi wa sallam pour protéger la paix. Rappelez-vous, à l'époque, dans le temps jadis, il y avait des criminels, des méchants, il y avait des hommes qui enterraient les filles, il y a des gens qui enterraient des personnes vivantes. Aujourd'hui, Allah a fait venir le prophète Mohammed sallallahu alayhi wa sallam parler de paix. Souvenez-vous que Allah veut la paix parmi nous, le prophète sallallahu alayhi wa sallam, il veut la paix aussi également. أيها المسلمون ẹ̀yin mùsùlùmí láyé وأوراس الإسلام. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ Islam lọ́sàn-án lóru. هذا هو تنبيه الإلهي. eléyìí ni ìkìlọ̀ tí ọlọ́run ọba àlékè ọlá. تنبيه òun ni ìtají tí ọlọ́run ọba àlékè ọlá tó ṣe fún gbogbo wa. الذي يدعو الناس إلى الترابط ونفس العنيف بينهم عباد الله. èyí ni ìtají tí ọlọ́run ọba ṣe fún wa láti pé kákò níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kún láàrin ara wa kákò níbi wàhálà láàrin ara wa kákò níbi jàǹbá láàrin ara wa. Si était l'avertissement pour tous les musulmans et les musulmanes, quittez dans l'idolâtrie, quittez dans les fausses choses, quittez dans des problèmes, quittez dans des difficultés, c'était l'avertissement pour tous musulmans et musulmanes. إن هذا الدين ẹ̀sìn Islam Notre religion islamique, يعني دين الإسلام ẹ̀sìn Islam tá a rí yìí دين يدعو الناس إلى السلام. ẹ̀sìn kan tí ń pèpè gbogbo ọmọ ènìyàn tí ń pè wá lọ síbi àlàáfíà. la religion islamique nous interpelle pour aller vers la paix. بعقيدته وعبادته. nínú ìgbàgbọ́ rẹ̀ ni àbí nínú ìjọsìn fún Ọlọ́run. الإسلام Islam يدعو إلى توحيد الله سبحانه ẹ ń وتعالى. pèpè lọ síbi ká sí Ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú gbogbo ṣe wa. ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا. Ọlọ́run ọba àlékè ọlá lọ́sọ bẹ́ẹ̀ ìpè ẹni abákìlọ̀ fún tí ọba gbọ́ tó borí kúrò níbi ìrántí Ọlọ́run bó ba lọ ayé tó rò pé òun lọ ayé òun dáadáa ni ayé náà ò ní padà dáa àfi kó padà sínú ìrántí Ọlọ́run. La religion islamique nous interpelle pour aller vers le droit chemin. Toute personne qui ne se rappelle pas d'Allah, cela ils vont vivre une vie très pénible. ونحصرهم يوم القيامة أعمى. Ọlọ́run ni wọ́n máa lọ ayé bẹ́ẹ̀ tó bá dọjọ́ ọ̀jẹ̀dẹ̀ àdìgámà bá bá tún gbé dìde á gbé dìde ní ìdí ẹni tó fọ́jú ni. قال ربي لمن عذب. yọọ máa béèrè bọ́ bá dọjọ́ ọ̀jẹ̀dẹ̀ àdìgámà òun rí náà láyé kí ló dé tó dé àdìgámà tó ń fọ́jú. بصيرا من قبل. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ó ti fọ́jú nípa àrántí mi Ọlọ́run lọ́kì ọ láyé sójú ẹ̀sẹ̀ Ọlọ́run ọ̀dáhùn ìfọ́jú rẹ tó fọ́jú láyé lọ́jọ́ dòní tọ́jú fọ́jú àdìgámà. تتك آياتنا فنسيتها وكذلك اليوم نحصى. bó ti gbàgbé Ọlọ́run láyé tí wọ́n kìlọ̀ fún ọtọ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà gbàgbé rẹ̀ bó wá dọjọ́ gbé ní àdìgámà. Celui qui se
suit pas d'Allah, il va vivre pénible dans ce bas mort. Dans l'au-delà, Allah va le ressusciter étant aveugle. Il va lui demander pourquoi je suis aveugle. Allah dirait également que tu étais aveugle dans le bas mort parce que tu ne te souciais pas de moi, Allah. Aujourd'hui, je te rends aveugle. Tu vas entrer à l'enfer étant aveugle. أيها المسلمون ẹ̀yin olùjọ́sìn Ọlọ́run وأوراس الإسلام ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ń sọ Islam وكما جاء الإسلام بعقيدته bí Islam ṣe dé rèé pẹ̀lú àkídà rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. كذلك وضع الله تعالى نظام العبادة في عاصه الدين الإسلام. bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbé ọ̀nà kalẹ̀ nínú Islam nínú ẹ̀sìn wa yìí. وكل ذلك من أجل أن ينتصر الإسلام يعني ينتصر السلام. kò sí nǹkan kan tó lọ́n fi ṣe dodo tó gbé kalẹ̀ yìí tayọ kí ọ̀nà ó lè fọ́nká káàkiri gbogbo ayé ni o. Pourquoi Allah a voulu créer l'islam? Depuis nous sommes en train de parler de la paix, nous parlons de paix, nous parlons de paix. L'islam, c'est une religion de paix. السلام بين الناس. àlàáfíà láàrin gbogbo èèyàn. La paix entre les hommes. ويستقر الأمن والاطمئنان. bálàáfíà yìí bá ti wà láàrin àwọn èèyàn ìfọ̀kànbalẹ̀ ó farabalẹ̀ láàrin ìlú ìfọ̀kànbalẹ̀ ó máa gbé láàrin gbogbo wa. La paix parmi nous, nous allons vivre tranquillement, il n'y aura pas de problème et il n'y aura pas de guerre. قال تعالى ọlọ́run ọba ọba àdékẹ́ ọlá tó sọ báyìí nínú Al-Qur'an. أقم الصلاة ọlọ́run ní طرف النهار وزلفا من الليل. ọlọ́run ní kírun bẹ́ẹ̀ bá kírun ẹ kí tọ̀sán ẹ kí tàárọ̀ bẹ́ẹ̀ bá tún kí tábọ̀ bá tún di òru ẹ tún kírun. إن الحسنات يذهبن السيئات. torí ohun tá n kí gbogbo aburú gbogbo wàdà ìwà tó kù díẹ̀ ká tó tẹ̀ ń bá ń wù dáadáa yìí tẹ́ ẹ bá ṣe yọmọ parẹ́. Accomplissez les prières, accomplissez les prières. Quand vous priez convenablement, ça va effacer votre péché, ça va effacer vos méfaits et Allah va vous bénir à travers la prière. أيضا ọlọ́run bàbá àdékẹ́ ọlá ò tún dákẹ́ tún sọ báyìí. في قريش إلى فيه مرلة شتاء وصيف فليعبدوا رب هذا البيت. ọlọ́lẹ́yìn Kùrẹ́ṣì mọ̀jẹ̀ fẹ́ràn ara yín nínú fẹ́ràn ara yín ẹjọ́ nìyẹn ọ̀sán ẹjọ́ nìyẹn òru nínú òjò ọyẹ́ nínú òjò òru ẹjọ́ nì bẹ́ẹ̀ tí nìyí kò sí nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe ẹ̀sìn ọlọ́run ọba tó lè Káàbà tó gbé Káàbà kalẹ̀ fún ìjọsìn ọba yìí ní kẹ́sìn o. عباد الله أقول قولي هذا أستغفر الله لي ولكم. Il fallait également, ils se sont aimés et également il y a eu la paix parmi eux. Tu sais, nous demandons Inch'Allah le pardon auprès d'Allah, qu'Allah nous pardonne et qu'il vous pardonne aussi en général. الحمد لله رب العالمين. ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba tó dàbí àjálá yìí. Seigneur du monde, عبدا يليق بجلاله وكماله. ọpẹ́ tí ó tó déédé bọ́lá ọba fúnra ara rẹ̀ tí dúpẹ́ fúnra ara rẹ̀ nínú ọlá rẹ̀ nínú ògo rẹ̀ nínú agbára rẹ̀. la louange éternelle, Allah lui-même, il se glorifie et il se loue lui-même. وأصلي وأسلم على أفضل رسل الله وأشرف أنبيائه. èyí máa ṣe ìjẹ́ fún ẹni tó lọ́lá jù ní gbogbo òjíṣẹ́ ọlọ́run Ànábì wa Muhammad. ثم أما بعد lẹ́yìn náà ويا أيها المسلمون ẹ̀yin mùsùlùmí gbogbo àgbáyé وأوراس الإسلام àwa tá ń sọ ẹ̀sìn ìsìláàmù lọ́sàn-án lóru pé kò ní bàjẹ́. إن من أسباب الفتن يعني الفتنة nínú àwọn okùnfà tí dá wàhálà alẹ́ láyé وأصل العاربة àti tí ìpìlẹ̀ ogun láàrin ọmọ ènìyàn láyé الحرب بين الناس tí ìpìlẹ̀ ogun láàrin ọmọ ènìyàn الكراعة òun náà ní ìhé ti ara ẹni ká má fẹ́ràn ara ẹni ká má gbàtà ara ẹni òun nìpìlẹ̀ ogun òun nìpìlẹ̀ wàhálà. Mais les objectifs qui amènent la guerre parmi les hommes, c'est de se détester, c'est de ne pas s'aimer. Quand on ne s'aime pas, on se déteste, c'est le début même le commencement des problèmes et des guerres. لكن الإسلام àmọ́ ìsìláàmù wa tẹ́ rí yìí L'islam قام بتوجيه الناس أن يتركوا يعني أصل الكريه. ìsìláàmù wa dé ọwọ́ apèpè
ó dájú àwọn èèyàn kan báwo ni èyí ti ara ẹni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ tí ń bẹ láàrin ẹni yìí báwo lẹ́sẹ̀ ju èkó. لأنه من أصل واحد وحب واحد وإله واحد. torí gbogbo ẹ̀yin tẹ́ èyí ti ara yìí ẹ̀yin tẹ́ fẹ́ràn ara yìí ọ̀dọ̀ bàbá kan lẹ ti jáde tí ń jẹ́ Ádámù ọ̀dọ̀ ìyá kan lẹ ti jáde tí ń jẹ́ Háwáù kò sọ́ba kan tó dá wọn méjèèjì tó ní wọ́n máa bọ̀ wá sáyé táwọn fi jáde lára wọn bí ìbá sọ lọ́wọ́ ọba kan yìí náà gbogbo wa dájú wọn kí ló fẹ́ fa wàhálà. Sachez que nous sommes nés d'Adam. Notre grand-parent, c'est Adam et Ève. Nous sommes venus d'Adam. Pourquoi se guérir? Pourquoi se détester? Pourquoi ne pas s'attendre? Et bon, non, parce que nous adorons qu'un seul Dieu qui est Allah. وقال تعالى ọlọ́wọ́ bọba àlekẹ́ ọlọ́sọ báyìí. يا أيها الناس ọlọ́ni mo kojú bí ayé èèyàn. إنا خلقناكم من ذكر وأنثى ẹ̀yin lọ́mọ ike fúnra rẹ̀ mi ọlọ́wọ́ bá yín mo dá yín lákọ ni mo dá yín lábò. أنكم شعوبا látara akọ وقبائل àtàbò yìí lẹ ti wá di fámìlì ẹ ti dìran láyé. لتعارفوا. mo kò sí ní tí mo torí ẹ̀ dá yín tára kẹ́ lè mọ́ra yín kẹ́ ṣe dáadáa láàrin ara yín ni. إن أكرمكم عند الله àmẹ́ni tó bá mara wọn láyé ẹni tí ó la pàlejò lọ́dọ̀ èmi ọlọ́run òun lẹni tó bá ṣe dáadáa tó páyè mi ọlọ́run. عليم خبير. ọlọ́run ọba dodo tẹ bá jáyé ṣe ọmọ bó bá dọjọ́ jẹ́lẹ̀ kí á mọ̀ yóò tún fún yín ní ìrò dodo ẹ̀. Je vous ai créé hommes et femmes. Je vous ai créé des tribus. Je vous ai créé des pays. Je vous ai créé des continents. Rien que pour vous connaître entre vous, celui-même qui est la meilleure personne qui est digne d'être adoré, d'être adorateur d'Allah, c'est celui qui a la crainte d'Allah. عباد الله ẹ̀yin olùjọ́sìn ọlọ́run. لقد جاء الإسلام إلى الدنيا islam wá sáyé ليبين للناس التهاون والمعاملة الحسنة. islam wá sáyé láti ṣàlàyé báwo lẹ ti rara yín lọ́wọ́ láyé báwo lẹ ti bára yín ṣe dáadáa láyé kí píìsì ò fi lè rè. Ils savent pas faire un nom pour que la paix règne entre nous. يعني تعاون والمعاملات الحسنة سبب في تقديم الناس. ká rara ẹni lọ́wọ́ ká bára ẹni lọ́lùkọ́ dáadáa ká bára ẹni ṣe dáadáa òun ní àkọ́kọ́ òun ní okùnfà táwọn èèyàn mọ̀ fi lọ síwájú láyé. في هذه الحياة الدنيا يعني في هذه الحياة láyé tá a الدنيا wà yìí ووسيلته إلى محبة والإيهاء. òun náà ni ó sì ṣe okùnfà wa táàfi fẹ́ràn ara wa táàfi lè bára wa sọmọ ìyá táàfi lè gbára wa mú ṣinṣin lọ́kàn ṣoṣo. La première des choses qu'on doit attraper, c'est de s'entraider, vous savez. Et si on sait de s'entraide, c'est sûr que nous allons arriver devant Allah, bien que nous allons avoir accès au paradis. كما يمنع ديننا على الهدوان. gẹ́gẹ́ bó ṣe jásí pé bó ṣe ṣe eléyìí lẹ́tọ̀ọ́ ká fẹ́ràn ara wa ká rara wa lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ló ṣe léèwọ̀ fúnra wa yìí pé àjọdọ̀ ètè ara wa. يعني الهدوان àjọdọ̀ bára wa ṣọ̀tá àjọdọ̀ bára wa ṣọ̀tẹ̀ àjọdọ̀ ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun láàrin ara wa. Alors nous devons s'aimer, de partager des bonnes choses entre nous. C'est de cette même manière alors nous interdit de faire le mal, de faire des péchés, de commettre des péchés entre nous. C'est de cette manière alors nous interdit cela. وقال تعالى ọlọ́run bọ́ bá àlekè ọlá ń sọ báyìí pé وتهاونوا على البر والتقوى. ọlọ́ni ẹ rara yín lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ rara yín lọ́wọ́ lórí ìpáyà ọlọ́run ẹ rara yín lọ́wọ́ lórí ìṣe dáadáa fún ولا ara yín. تهاونوا على الإثم والعدوان. ẹ má rara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ má rara yín lọ́wọ́ lórí tayọ àlà láàrin ara واتقوا yín. الله إن الله شديد ẹ bẹ̀rù العقاب. ọlọ́run lórí gbogbo ntẹ́ bá fẹ́ ṣe torí ntẹ́ bá ṣe èmi ọlọ́run bá gbọ́ o èmi ọlọ́run bá sì mà. Allah dit, aidez-vous, entraînez-vous sur le bien, faites le bien entre vous, mais en même temps interdisez le mal, ne faites pas du mal à vos frères. Sur ce, Allah va t'aider, il va t'aider quand tu aimes ton frère. Que Allah nous donne la compréhension et qu'il continue de nous guider sur notre chemin. وقال النبي صلى الله عليه وسلم ànábì wa Muhammad kí a tó lábẹ́ fún sọ́ba yìí pé في حديث الشريف nínú àdìsí alápàlẹ́ لا تدخلوا الجنة حتى تؤمنوا. ó ní ànábì ní gbogbo yín bẹ́ẹ̀ ti lè wo ṣe tó ẹ̀ lè wo àlìjánà àfi kẹ́ fi gbọ́ ọlọ́run ọba jọ. Le prophète Mohammed sallallahu alayhi wa sallam dit, vous ne pouvez pas avoir accès au paradis parce que vous ne croyez pas sincèrement à Allah.
ولا تؤمنوا حتى تهابوا. Wá lè nígbàgbọ́ kó olóò nígbàgbọ́ ń kírun ọ̀njáwẹ̀ ọ̀n wá mọ́sálásí gbogbo òjò àbí ìgbàgbọ́ ń ṣètò lè nígbàgbọ́ yìí àfi kẹfẹ́ rárá yín. La foi dont nous parlons depuis, si tu n'as pas cette foi-là, il faudrait que tu aies cette foi, même que tu pries, tu jeûnes, si tu n'as pas cette foi-là, tu ne vas jamais avoir une maladie. قال أدلكم على شيء إذا فعلتموه Ànábì ní ẹjẹ tó ka yín أحببتم. lórí kankan tẹ́ ẹ bá ti ṣe ẹ fẹ́ràn ara yín. Le prophète dit, je vais vous aider, je vais vous guider sur une chose. Si vous faites la chose-là, Inch'Allah, vous serez bien parmi vous. افشوا السلام بينكم. Ànábì ní tẹ́ kọ́kọ́ lọ sí ni pé ẹ wá bí ọ̀la tí peace bí ìfọ̀kànbalẹ̀ bí ó ṣe máa jọba láàrin ara yín. السلام بينكم. Ẹ fún àlàáfíà ẹ fún ọ̀la ká láàrin ara yín. افشوا السلام Ẹ بينكم. fún ọ̀rọ̀ ọ̀la ẹ fún ọ̀sẹ̀ ọ̀la ẹ fún ọ̀wọ̀ ọ̀la ẹ fún ọ̀ká láàrin ara yín. Ce que le prophète dit, il parle également de la paix. Parlez avec la paix, parlez avec droiture, aidez-vous avec la paix, dans votre cour, dans votre maison, dans votre lieu de travail, parlez de paix, faites la paix entre vous. نجينا مع نجينا لا تعلقنا. Ọlọ́run lójú àwọn tí ó bá là láyé mọ́sá kàwá kúnnú wọn. اللهم أنت عليك Ọlọ́run mọ́ pa á rẹ̀ ìwọ ló dá wa lọ́fẹ̀ẹ́. ورزقتنا مجانا. Fúnra ara rẹ̀ gbà tó ń bọ̀ àṣà ìwọ ló dá wa. Adélé ayé tán òfin wálẹ̀. Ọ̀n kẹwàá ń fún wa jíjẹ ń fún wa mímu. زيادة في Ọlọ́run علمنا. mọ́sá jẹ́ mi owó gùn. كفاية في رزقنا. Sàlékún àrísìkí wa. زيادة في بدننا. Sàlékún àlàáfíà ara wa. توبة قبل الموت. Ọlọ́run mọ́sá jọ àtútù wa ká tó kù. راحة عند الموت. Bàbá kú tán Ọlọ́run mọ́sá jọ àtútù wa. مغفرة بعد الموت. Foríjì wa lẹ́yìn ikú wa. جاوز على الصراط. Ọlọ́run kí a sì rájọ Ọlọ́run mọ́sá jọ àgùn bíi mànàmáná ni. يا الفضل Ìwọ والإحسان. lọ́lọ́run ọba alágbára. برحمتك يا أرحم Ìkẹ́ الراحمين. rẹ̀ káàkiri gbogbo ayé mọ́sá fi kẹ́ rẹ̀ bá wa lò. مالك الموت. Ìwọ ló dákú. ويا سامع Lójú الصوت. ohun wọ lọ ń jọ. اللهم اجعل ما ابو في Ọlọ́run mọ́sá ìfẹ́ tà ń pariwo yìí Ọlọ́run mọ́sá fi sáà ní gbogbo wa. الكلامية ويسير Ọlọ́run wa jẹ́ kẹ́mi wógùn ká di 120 years láyé. Mọ́ fara ni wa. وسجاد Mọ́ fi wàhálà ṣe wa. وفقتي Wọ́n fò sí يا ṣe wa. أرحم الراحمين. Ìwọ Ọlọ́run ọba lọ́ba tó ń kẹ́ gbogbo ayé. Ọlọ́run kò dodo mọ̀ wá jáde tẹ̀lé. Ìyá máa ti ń jẹ́ ọjà lè jìnnà sí. الباطل الباطل Jáde jìnnà sí Ọlọ́run. وارزقنا اجتنابا Ọlọ́run. لا قبل وهي Kọ̀sáláyè kan síwájú rẹ̀. ولا هي بعد Kọ̀sáláyè kan lẹ́yìn rẹ̀. ولا مثل هي يدوب Kọ̀sáláyè kan tí ó jẹ́ bí ìrí Ọlọ́run. لقد سبقت كلمات لي Ìwọ Ọlọ́run ọba ló ti parí ẹ̀. لون Èpè منصور dùdú àwọn ànábì rẹ̀ dùdú àwọn òjíṣẹ́ rẹ̀ Ọlọ́run lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ mọ́sàrán wá sí. وإن جدنا لم ندع Àwọn ọmọ ogun orí Ọlọ́run ọba ní obìnrin náà ṣàjá àbójú dúdú ọ̀tá wa. حسبك الله Ìwọ Ọlọ́run ọba mọ́sà dúró tì wá. اللهم انصر الاسلام Ọlọ́run bá ara ìsìlámù lọ́wọ́. اللهم انصر الاسلام Ọlọ́run bá ara ìsìlámù lọ́wọ́ àti gbogbo mùsùlùmí اللهم gbogbo انصر ayé. الاسلام والمسلمين Ọlọ́run bá mùsùlùmí lọ́wọ́ ara ìsìlámù lọ́wọ́. كل مكان Nígbà ojú omi kíbi tí wọ́n wà láyé. كل مكان Nígbà ojú omi kíbi tí wọ́n wà láyé. كل مكان Jẹ́mọ̀ kabalẹ̀ ó wà láàrin اي ìsìlámù. بلد من بلدان الاسلام Gbogbo ìlú ìsìlámù pátápátá. Gbogbo ibi tí wàhálà wà Ọlọ́run bá fi kọ́ kabalẹ̀ síbẹ̀. دمر اعداءك Ibi tí ò يا sí الله wàhálà mọ́jẹ́ wàhálà wà ń bẹ̀. دمر اعداءك Ọlọ́run gbogbo tí ń jọ tẹ́sí gbogbo tí ń jọ ta Ọlọ́run bá tẹ̀ wọ́n lórí ba. دمر اعداءك اعداء الدين Gbogbo tí ń jọ tẹ́sí ọ̀tá Ọlọ́run bá sáfà tẹ̀ wọ́n lórí ba. والله غالب على امره Ìwọ Ọlọ́run ọba lọ́ba tó ti pa léṣe kalẹ̀. Pé wọ́n lọ gbórí lójú ọ̀rọ̀ rẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ní. اللهم اني اسالك Ọlọ́run á máa bẹ̀ ọ́. اسالك الامن À ń bẹ̀ والسلام Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọ́sá dá sílùú wa. لهذا البلد Ìlú tá a wà yìí ọlọ́mọ́sá bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. جميع انصاره ورئيسه Ọlọ́run gbogbo àwọn tí ń bẹ ń bẹ àtàwọn olórí ibẹ̀ àtàwọn tí wọ́n máa darí. وحكاما Àti ووزراء gbogbo àwọn tí yóò máa ṣèjọba ọlọ́mọ́sá fi ìfọ̀kànbalẹ̀ sí wọn واجلاء láàyè. وملوكا Májẹ̀lú yọ̀ ọ́ dàrú. وانصر امام اسد المجلس Ọlọ́run ìmáàmù wa ní mọ́sálásí ọlọ́ba ràn wọ́n lọ́wọ́. ونصره Bá wa kún wọn, bá wa pẹ̀lú wọn, bá wa dúró tì wọ́n. وانصر الملوك Ọlọ́run tó ju àwọn ọba wa. Gbogbo àwọn lóyè ládé wa ọlọ́run bá wa pẹ̀lú wọn, bá wa dúró tì وجميع wọ́n. ايواننا Yóò ju àwọn mùsùlùmí pátápátá gbogbo kíbi tá a ti wá kírun lónìí ọlọ́run pẹ̀lú wa. Ọlọ́run dúró tì wá. Lójú bùkátà ọlọ́run bá bí ara rẹ̀. نصرا عسيسا وافتح لنا فتحا Ọlọ́run mọ́sá bá sílẹ̀kùn ọ̀nà gbogbo ẹni ọlọ́run ti sílẹ̀kùn ọ̀nà fún ọlọ́mọ́tì. Lójú ẹni tí ń wá kọ́lọ́run ojú sí ọlọ́mọ́sá bá sí fún. غربا طيبا Ọlọ́run gbogbo táwọn
wá ọlọ́mọsà sí fún wa. عاجلا غير عاجل يا ارحم الراحمين Àmín. يا ارحم الراحمين يا رب العالمين. الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما. ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أقم الصلاة.